tó bá fẹ́ dàbí everybody o gbọ́dọ̀ máa ronú bí everybody ẹ jẹ́ ń ṣe fìlà mi dáadáa kẹlẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ Yorùbá pọ́nbélé la wá sọ. Lẹ́yìn awuyewuye lóríṣiríṣi lọ́tún lósì wípé kí wọ́n má tẹ̀síwájú pé kí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé má tẹ̀síwájú láti fi ẹni tí ń ṣe aláàgọ́ ọjà jẹ ọba nítorí pé wọ́n rí wípé ó kù díẹ̀ káàtó wípé nǹkan wọ̀nyí kò tún tọ́ sí àwọn aráabí yìí àwọn Ọ̀yọ́mèsì yìí. Àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun tí ó ń kan mí lóminú púpọ̀ púpọ̀ wípé ta ló wá lágbára jù, ìjọba múni-mú ògùn. Mò ń rò wípé kí lẹ rí sọ̀rọ̀ yìí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbé ìgbésẹ̀ yẹn, wọ́n dẹ̀ ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti fi ẹni tí àwọn èèyàn ń pariwo pé kọ́ má fi jọba, kọ́ má fi jẹ, wọ́n ti fi jẹ wọ́n, wọ́n ti fi wọ́n jọba náà. Ẹ̀yin aráàlú yìí mo kí yín kú oríire. Ṣùgbọ́n àṣírí kan wà tí mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́ lé ní. Ibi tí ọ̀rọ̀ yẹn ti ṣe bẹ́ẹ̀ tó ti ṣẹ̀ wá, èmi náà kọ́kọ́ mọ ibi tí ọ̀rọ̀ náà ti ń bọ̀. Ṣùgbọ́n lórí iṣẹ́ ìwádìí tí a ṣe, mo ṣe dọ́dọ̀ ẹnìkan, èèyàn mi dáadáa, ọ̀gá mi dáadáa, ìgbìyànjú ṣàlàyé àwọn nǹkan kan tí màá dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ gbọ́ lórí ètò yìí. Kí ìmọ́lẹ̀ lè wà fún ọ̀rọ̀ yìí, kí ìmọ́lẹ̀ lè tàn sí ọ̀rọ̀ yìí ni mo ṣe máa mú fọ́nrán yẹn wá. Wọ́n ní tọ́mọdé ò bá bá tàn á bá àrọ́bá, àrọ́bá dẹ̀ rí bàbá ìtàn ni. Fún gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ wípé ohun tó wà nílẹ̀ yìí ó ṣe apá kan jàmọ́ lápá ọ̀dọ̀ tí ẹ wo fọ́nrán yìí. Fún ẹ̀yin tí ẹ ṣì ń wòye wípé kò yẹ káwọn ará bí yìí jẹ ọba, ẹ wo fọ́nrán yìí. Fún ẹ̀yin tí ẹ fẹ́ ìlọsíwájú tí ẹ fẹ́ jẹ́ kí gbogbo nǹkan kó jẹ́ aláriwo mọ́ nílẹ̀ Kóòtù Òjíire ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ wo fọ́nrán yìí. Torí wípé àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ oníkìmí tó ń bẹ nínú ọ̀rọ̀ tí ìgbìyànjú yìí sọ. Ó ti wáyé o, wọ́n ti fi ẹni náà jẹ ọba. Mi wá mọ ibi tí ọ̀rọ̀ tó fẹ́ kù sí báyìí. Aláàfin Ọ̀yọ́ kábíyèsí, kí ni ìgbésẹ̀ tó kàn lórí wípé wọ́n ti fi wọ́n jẹ kínní? Èmi ò bá rọ̀ yín wípé ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀, ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀. Nítorí ọ̀rọ̀ yìí tẹ́ bá ní kẹ́ máa fẹ́ lójú, àwọn ìwòsí kan máa tibẹ̀ wá. Tẹ́ bá ní ẹ fẹ́ tẹ̀síwájú, ẹ fẹ́ pẹ̀yìn dà, àwọn ìwòsí a máa ti bí ọ̀rọ̀ yìí wá. Kábíyèsí ọ̀wọ́ adé, èyí tí àwọn kan sì ń ṣe tí wọ́n ń gbé yín lọ sí ilé ẹjọ́ wípé ẹ jáde síta, ẹ ṣe kíní kan, ìyẹn wà ń bẹ̀. Mo dẹ̀ fẹ́ jẹ́ kí ẹ mọ àwọn nǹkan kan dájú pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kọjá pé a kò lè máa fi ojú lásán wò. Má jẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ tí ìgbìyànjú sọ, ọ̀rọ̀ tó nítumọ̀ ni, tó dẹ̀ lágbára púpọ̀ púpọ̀. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí ìgbìyànjú sọ. Kí má dá yín lágara ọ̀rọ̀, ẹ má gbàgbé láti comment, like, kẹ́dẹ̀ subscribe tó bá jẹ́ pé ẹ̀yin náà mọ̀ nǹkan tàbí ìkejì nípa ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ yín. Ẹ kú ìkàlẹ̀. Ìgbìyànjú ó yá gbóhùn sáfẹ́fẹ́. a gbọ́ nígbà tí bàbá mi sínétọ̀ gọ́fúnà Olúbàdàn Arúsáwọ̀n nígbà tí wọ́n jẹ́ gọ́fúnà, ìgbà náà ni wọ́n ti fẹ́ ẹlivéètì àwọn alágọ̀ ọ̀já, àwọn Ọ̀yọ́mèsì àti àwọn aláwòrò. Ṣùgbọ́n bàbá Lámídì àwọn náà ni wọ́n takò, àwọn náà ni wọ́n ṣokùnfà tí ò fi ṣeé ṣe, tó dẹ̀ jẹ́ pé ó wà lára àjà tí wọ́n bá àjà tí wọ́n fi ìpíṣì bàbá mi Ládọjà. Ẹ má wàá gbàgbé pé dẹ́pútì wa àgbà náà àwọn náà ni Àlàó Akálà. Nígbà tí bàbá mi Àlàó Akálà kọ́lọ́hún fẹ́ràn kẹ́wọn táwọn náà tún wá débẹ̀ tán, wọ́n wá fún bàbá alágọ̀ ọ̀já ní instrument of office ìpè kí wọ́n lọ jọba. Bàbá Lámídì náà ló tún takò. In fact wọ́n gbé délé ẹjọ́, ẹ lọ wò lórí Google, ó wà níbẹ̀. Ó yá o, ká wá tún tẹ̀síwájú. Nígbà tí ẹ tún wá kú òǹlẹ̀ tán, nígbà tó tún wá di ayé gọ́fúnà wa late gọ́fúnà Ajímọ̀bí tìlú Ọ̀yọ́, bàbá Lámídì bá tún gbógun dìde. Wọ́n ní àníṣẹ́ alágọ̀ ọ̀já Ganiyu, wọ́n ní kò lè dádé, wọ́n ní Arógundádé tù, wọ́n ní kò lè dádé, wọ́n ní kò lè dọba. Wọ́n bá tún gbìmọ̀ ọ̀tẹ̀ pọ̀, wọ́n bá sẹ́ndì 250 policemen pẹ̀lú 2 armor tanks. Orí ló kọ́ bàbá wa alágọ̀ ọ̀já, bàbá wa Ganiyu tí wọ́n máa gbadé, tí wọ́n máa jẹ́ Arógundádé 2 ní February 13 ní Agbóró Olódùmarè. Orí ló kó wọn yọ, wọn lẹni táwọn lólobó. Gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ from the right source, nígbà tí Galandashi bá débẹ̀, ìyẹn deputy commissioner àgbà òun ni ó bá débẹ̀ o,
ó bá ṣẹ̀rífù sẹ́kítírì bàbá tí wọ́n ní ṣẹ̀rífù Ajíbóyè ìyẹn bá kówé bọ́ta wọ́n bá ní ẹ wò alẹ́ tọ̀ ìyẹn ló wá mú Galandashi máa fẹ́ra pé àṣẹ àwa yànyàn jẹ́ níbà ẹni àṣebẹ̀ tó bá wà láwá lò wọ́n bá jẹ́wọ́ pé àníṣẹ́ látọ̀dọ̀ gọ́vnà ni wọ́n ti rá wọn wá amọ́tàǹkì ọdún 5 jù bẹ́ẹ̀ lọ ló lò níwájú pálásì wọn gangan kí gọ́vnà Makinde ẹlẹ́yinjú àánú kí wọ́n tó wá dá wọn padà sí pálásì yẹn o after 10 years ẹ̀yin èèyàn mi pálásì tí wọ́n ti ṣe interview yìí tẹ́ ń wò yìí kò kí ń ṣe pálásì yẹn nìyẹn wọ́n ti lé wọn kó bẹ́ẹ̀ ńgbà náà àní ẹ máa ṣe eré bóyá ní ráńpẹ́ o fún wọn tó o bá mọ̀ táwọn Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá ń sọ pé kí ni o àwọn làwọn nílẹ̀ táwọn àgọ́dọ̀ yóò àti bá wà lọ́dún èní o wọn ò jayò pa táwọn alágọ̀ ọ̀já náà bá sọ pé àwọn làwọn nílẹ̀ wọn ò ṣe sọ nítorí kí ni ẹbí ni wọn láti di ilé ìyá pàápàá jùlọ wọn ní agboolé ní Ògbómọ̀ṣọ́. ẹ má gbàgbé láti comment like kẹ́dẹ̀ subscribe tó bá jẹ́ pé ẹ̀yin náà mọ̀ nǹkan tàbí ìkejì nípa ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ yín ẹ kú ìkàlẹ̀. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.